ẹ̀yin èèyàn àwọn àfáà Ìlọrin mà yarí tán lórí ọ̀rọ̀ ẹkùn tán fẹ́ gbé wá sílùú Ìlọrin. Wọ́n làwọn ò tí ì fààyè gba ìrù ẹkùn ní Ìlọrin, pé àwọn ò fẹ́ ààbò kankan ní ìlú Ìlọrin, pé àwọn gangan làwọn ní ìlú Ìlọrin àti agbègbè èyí tó wà ní ìlú Ìlọrin títí dé òkè ọdẹ, pé àwọn làwọn ní gbogbo ẹ̀, pé àwọn ò fi ààyè gba ìrù ẹkùn kankan o. Ẹ wo àáfàá yìí ó sọ̀rọ̀ jáde pé àwọn ò tí ì mú dìsísàn àwọn jáde pé kí ìrù ẹkùn kó máa bọ̀ ní Ìlọrin. Ẹ wo ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́ ẹgbọ́n kan bàbá wa wí kónkó bí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀ ọ̀rọ̀. nínú ilé ìtọ́jáde láti Ìlọrin tí wọ́n sì tún fi dá wa lójú pé àtẹ̀jáde ó jáde, ìpinnu àwọn ó jáde lórí ẹ̀. fọ́nrán ọ̀hún ń lọ dá lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti ìrù ẹkùn. ńkọ̀pẹ́kọ̀pẹ́ náà ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìrù ẹkùn nílùú Ìlọrin. àwọn agbẹjọ́rò kan ni wọ́n wá jáde, àwọn agbẹjọ́rò tẹ́ ti mọ̀ bí ẹ mọ owó náà ni, àwọn agbẹjọ́rò tá lè pè ní ọlọ́pàá ànábì nílọrin, àwọn agbẹjọ́rò tó jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ tó bá ti rọ̀ mẹ́sìn Islam nílọrin àwọn ni ẹ bá lọ́wọ́ wọn, àwọn ni ẹ bá lẹ́nu wọn, àwọn ni wọ́n máa ń pè láti dìde gbìjà ẹ̀sìn Islam nílọrin. ìlú Ìlọrin kìí ṣe ìlú fìtínà fa, ìlú Ìlọrin kìí ṣe ìlú jàgídíjàgan, ìlú tó jìnnà síná tó sún màálù jánà Ìlọrin ni. bọ́tì ń bí ọdún bíi mélòó kan sẹ́yìn ìlú Ìlọrin dèlò jàgídíjàgan torí pé òwò tí ọ̀kan wọn ni wọ́n ń yọjú sí, ní tí ò gún wọn lápá tí ò gún wọn lẹ́sẹ̀ òun náà ni wọ́n ń torí ẹ̀ tó kó wálé sí. Ọlọ́sùn ń Bọ̀sùn ẹ̀ ló ṣe Bọ̀sùn bẹ́ẹ̀ gbàgbé Ìlọrin ọ̀hún náà ni wọ́n ti dáná sunlé ìyá Ọlọ́sùn kan nínú ọdún tó kọjá lọ yìí. ọlọ́lé ọdún àbí kó tó dé náà ni wọ́n dáná sunlé ẹ̀. ilé tó ti kọ́ more than 20 years Ìlọrin tó ti ń gbé látọ̀pọ̀lọpọ̀ ọdún. àwọn àfáà kọ́kọ́ wá bá àwọn sì pàdé o, nínú ìpàdé àwọn làwọn ti fẹnu kò pé kí Ọ̀ṣun ó kúrò ní agbègbè àwọn o, torí pé bí ọ̀bá dẹ̀ lọ òun lòun ọ lọ, bí ọ̀bá dẹ̀ lọ ntọ́ bá rí lẹ́yìn ẹ̀kọ́ mọ́ faramọ́. ẹ̀fọ́ kì í lé ẹ̀fọ́ láwo ni mo gbọ́ tí Yorùbá wí, òwò kì í fún òwò lọ́rùn mo gbọ́ táwọn baba ńlá baba wa sọ. ẹ̀sìn tó bá wu ẹ̀dálẹ̀dá sìn láyé. tìlú Ìlọrin pẹ̀lú àwọn mùsùlùmí kọ̀ọ̀kan láàrin wa ló jẹ́ kàyéfì. onígbàgbọ́ pé kẹ́ni tí ń ṣẹ̀sìn Islam ọmọ ṣe, onígbàgbọ́ pé kẹ́ni tí ń sọ̀rọ̀ ọmọ ṣe. àwọn èèyàn ká tiẹ̀ mọ́ kọrin kan gbà kan, àwa ó sọ̀rọ̀ ilé wa o, àwa ó sọ̀rọ̀ ilé wa o, àwa ó sọ̀rọ̀ ilé wa o, àwa ó sọ̀rọ̀ ilé wa o. ẹ̀sìn kan ò pé óye, ẹ̀sìn kan ò pé káwa má sọ̀rọ̀, àwa ó sọ̀rọ̀ ilé wa o. meanwhile gbogbo à ń ṣàfà à ń ṣèmọ̀ọ́mù à ń ṣẹ̀sìn yìí kálukú wọn náà ni wọ́n máa ń padà sílé bọ́rọ̀ bá ti débi líle. Are you telling me pé kò sí Christian tàbí Muslim tó ti bọ́rọ̀ ẹ̀ débì kan tó bá dé kórìíta kò yé mi tí nǹkan lọ́jú pọ̀ bí ẹsẹ̀ télọ̀ tí wọ́n á pé ẹ padà àlẹ́ ẹ̀rí fẹsẹ̀ lé tọ̀? Are you telling me pé kò sí? tó sì jẹ́ pé ńgbà wọn fẹsẹ̀ lé tọ̀ lóòótọ́ àfi bí ẹni pé ẹsẹ̀ lé ló fi bẹ̀ ní bùkátà wọn bá sì bí yálọ̀ náà wọn bá sì là níṣòro wọn bá sì lọ ní tí wọ́n torí ẹ̀ lọ náà bá sì rọ́nà àbáyọ sí i. bó bá jẹ́ bẹ́ẹ̀ kí wá ló dé èmi lọ́sẹ̀lẹ̀ tá à ń fi ń tanra wa why are we tanra wa? now àwọn oníṣẹ̀ṣe ti lélẹ́yìí àwọn ò pé kírísítẹ́nì ọmọ lọ chọ́ọ̀chì, wọn ò pé kí mùsùlùmí ọmọ lọ mọ́sálásí,
oníṣẹ̀ṣe kan kò tí ì ṣe bẹ́ẹ̀ rí. Ntí ọba wọn ni wọ́n máa ń gbọ́ ntí wọn. Ntí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ ni wọ́n máa ń tẹ̀lé. Wọn ò tí ì lè rí ẹni tí ń bọ̀ Ògún kó lọ dó sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday. Ẹ lè rí ẹni tí ń bọ̀ Ṣàngó kó lọ dó sẹ́nu ọ̀nà mosque lọ́jọ́ Jímọ̀. Rárá o, wọ́n á fi kálukú lẹ̀ láti ṣe tiẹ̀. Ẹ̀ ń bá wá lòun ó dì wọ́n lọ́wọ́ tiwọn náà ni wọ́n máa ń bínú sí. So Barrister yìí ni wọ́n ń pè ní Barrister US Imam. Àwọn ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún síta, àbí kápẹ́ nìkan fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé lórí ọ̀rọ̀ Irú Ẹkùn tí wọ́n ṣèfilọ́lẹ̀ rẹ̀ nílọrin kọ̀pẹ́kọ̀pẹ́ pé ìyàwó wọn kọ sí. Wọ́n sì láwọn ọkọ̀ àkankan tí àwọn ọkọ̀ àkankan tó dáa sí jù pé àwọn kórìíra ajá, àwọn sì kórìíra alájá. Sunday Igboho lalájá tòró ń lónìí Irú Ẹkùn òun lájá. Àwọn ò gbà ti Sunday Igboho, àwọn ò sì gbà tajẹ́ tó mú dání. Ọ̀rọ̀ táwọn sì ń sọ ohun lóòótọ́ làwọn ọ̀gbẹ́nu gbogbo Ìlọrin sọ̀rọ̀. Ìlọrin àtọba wọn gbé ìgbésẹ̀ fúnra wọn, ṣùgbọ́n àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ táwọn dálẹ̀ àwọn náà gbé ìgbésẹ̀ tàwọn. Alright, mo wá ní kí wọ́n tiẹ̀ tó gbé ìgbésẹ̀ ẹjá ọkọ̀ la nǹkan bíi mélòó kan yé wọn ká sì láyéra wa. Ṣe rí bó ti wù kí ẹ̀dá ó rò ó sí tàbí bó ti wù kí ẹ̀dá ó sọ ọ́ sí, àwa tá a rí ilé ayé gbé làwa tá a lẹ́sìn. Mo fọlọ́run búra, àwa gangan la rí ilé ayé wá, because àláyò ànípọ̀sìn. I love myself for not being religious. Wọ́n bí mi nínú Christianity ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú kankan, nígbàgbọ́ nínú tán pè lẹ́sìn. Ṣùgbọ́n mo ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún gbogbo ẹ̀sìn. Mo respect Islam, mo respect Christianity, mo respect àwọn alábàáláyé gan rẹpẹtẹ, because majority àwọn alábàáláyé ni wọ́n ń ṣe gbòógì tí mú ọ̀ràn kúrò lára wa, tí mú àrùn kúrò lára wa, tí mú àìsàn kúrò lára wa. Ǹjẹ́ oní Jésù ti ń pe Jésù, n ò rí bí wọ́n ti wo àìsàn rí yàtọ̀ sí propaganda lórí TV. Ǹjẹ́ àti ń fa láìlá ìlànláò láìlá ìlànláò láìlá ìlànláò. Àrùn ẹ̀tẹ̀ ò torí ẹ̀kọ́ lọ lára èèyàn. Bẹ́ẹ̀ bá wá ráàfà tàbí máàmù tàbí ẹlẹ́sìn kan tí ìṣẹ̀sìn ìbílẹ̀, either Christian or Muslim, bó bá tọ́jú aláìsàn ẹ lọ wọnú yẹ̀wò ẹ̀wò ó ń po nǹkan kan pọ̀ mọ́ nǹkan kan. Ìbáàjá àwọn tí ń gún ọṣẹ white ń gbé ẹ lọ rọṣẹ joy kan wá, ẹ lọ rọṣẹ lọ́ọ̀sì kan wá, ẹ lọ ra kinní kan wá, wọ́n ń gún nǹkan kan mọ́ iná ń fún yín pé kẹ́ ẹ lọ fi wẹ̀. So ìṣẹ̀ṣe náà ń pè yẹn. Kò síbi tán Bíbélì ti sọ wípé ẹ gún ewé kinní kan mọ́ egbò kinní kan kẹ́ wá lọ́pọ̀ mọ́ kinní kan kẹ́ wá fi ṣàgúnmu àbí ṣàṣejẹ tàbí máa fi para. No, kò síbi tán ti sọ bẹ́ẹ̀. Alright, ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Àwa tá a rí ilé ayé wà làwa tá a lẹ́sìn, because n bá fẹ́ fẹ́yàwó sí ní ìsìn n ò ní ṣẹ̀ṣẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀ pé are you a Christian or Muslim, torí kò sí èlé tí mo fẹ́ pajẹ́ ńbẹ̀. Ìbá jẹ́ Christian or welcome, ìbá jẹ́ Muslim or welcome. Bó bá tún wù mí mo tún lè jọ́ máa lọ ṣọ́ọ̀ṣì, bó bá wù mí mo tún lè jọ́ máa kírun. Mo fọlọ́run búra, torí pé mi ò lọ ṣọ́ọ̀ṣì ò túmọ̀ pé sípẹ́ tí ń lọ ẹbẹ̀lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ò gbọ́dọ̀ lọ. Rárá, ẹ̀sìn bá bọ̀ gbọ́ mọ́là. Àìlọ ṣọ́ọ̀ṣì tèmi ò túmọ̀ sí pọ́mọ mi ò gbọ́dọ̀ lọ. Àìkírun mi ò túmọ̀ sí pé ìyàwó mi ò lè mú àgé kó ṣàlùwàlá kó kí wákàtí 5 ẹ̀ lójúmọ́. Ẹ̀sìn tí ẹnu, ìgbàgbọ́ tí ẹnu. So mùsùlùmí máa ń pé ọmọ mi ò lè fẹ́ lẹ́sìn kiri yó. Àwọn kírísítẹ́nì kankan náà mọ̀ pé sọ̀wárẹ̀ èèyàn gidi nínú ṣọ́ọ̀ṣì mọ́. Òòrí kírísítẹ́nì ẹgbẹ́ tó lè fẹ́ mọ́. Ó sì á jẹ́ àwọn ẹlẹ́sìn kejì lọ́wọ́ lọ ń fẹ́. Wọ́n mọ̀ pé àwọn ẹlẹ́sìn kejì. Gbogbo àwọn nǹkan yẹn discrimination ni. Ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. So mo wá rí fọ́nrán ọ̀hún. Mo bá fọ́nrán ọ̀hún pàdé níbi tí Barrister ọ̀hún ti sọ̀rọ̀. N ò wá fẹ́ lu àmì fàágùn. Mo fẹ́ play ọ̀rọ̀ wọn kí n sọ gbólóhùn méjì péré kí n sì yẹ̀bá kó lórí ìtàkùn ayélujára. Kémi ọ lọ fi bẹ́ẹ̀kẹ́ lílẹ̀, gẹ́yìn inú re fi bẹ́ẹ̀kẹ́ lílẹ̀ ká lè máa múra ṣẹ́ tọ́lá. Wẹ́rẹ́dìwẹ̀rẹ̀ ọdún yìí tó ń parí lọ. Ìwọ̀nba tó kù kọ́dún ó parí. Mọ̀ ń rawọ́ ẹ̀bẹ̀ s'Olódùmarè, má jẹ́ ń bọ́ ọdún lọ tọmọtọmọ. Ọdún yìí ń parí lọ, oṣù keje ti fẹ́ tẹnubọ́pọ̀.
kọ́lọ̀ wọn má jẹ́ kó parí lẹ́yìn wa àmì là á ṣe. alright ẹ farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ ẹ já gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí. lo and behold wọ́n ní right sí opinion àti decision wọn ṣùgbọ́n lọ́kàn tèmi àdẹ̀ tó lè sọ bẹ́ẹ̀ ẹ ń bá ti jẹ́ agbẹjọ́rò tàbí ẹni tó jẹ́ ẹni tó ń gbè fúnjọba mi rò pé ó yẹ kí wọ́n ó fèsì ẹ̀sìn kan àtún wá lè sọ pé olóòṣà ti so òòṣà rẹ̀ bó ti wù eégún fẹ́gún òòṣà fòòṣà bó bá ti rí owó lóró ni ó ṣe nǹkan ẹ̀ so mi ò blame wọn ṣùgbọ́n ẹ jẹ́ ká la nǹkan tí ò yé wọn nínú nǹkan tí wọ́n sọ. ṣé lóòótọ́ nìgbòho ṣe tí wọ́n ló ṣé lóòótọ́ nìrú ẹkùn ní àjẹ́ndà míì ẹ já gbọ́rọ̀ lẹ́nu oníkàn kó dún pọ̀n. ẹ bá wa dárúkọ yìí sàn àti bí ẹ ṣe jẹ. aṣọ lọ́ọ̀yà ní bẹ lọ́rùn. Salama olùkọ́ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ òun ni Umar Saad. ẹ má bínú ọjà rí. ẹ bá wa dárúkọ yìí sàn àti bí ẹ ṣe jẹ. aṣọ lọ́ọ̀yà ní bẹ lọ́rùn wọn o wọ́n kọ́kọ́ ṣe àwùsùnbí láì mìíràn ṣètàn rọ̀jìm kí wọ́n tó lè sọ̀rọ̀ kan tó lè dárúkọ ara wọn lásán. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní sí US Imam. Ẹnì kejì mi tí a jọ dúró òun náà ni AA Abọ́lájí Àjàsà. lọ́ọ̀yà lẹ́ni yẹn náà àwọn méjèèjì náà jọ máa ń represent àwọn ẹgbẹ́ Ìlọrin kan gbà náà gbà tí wọ́n ń bá ta lọ́lọ́run fàjàngbọ̀n. tí a jẹ́ aṣojú fún Ìlọrin Heritage Preservation Foundation. Ìlọrin Heritage Preservation Foundation ńlẹgbẹ́ wọn tí wọ́n dá kalẹ̀ ni wọ́n ń gbẹnu sọ̀rọ̀ fún wọ́n ti sọ clearly pé àwọn gbẹnu sọ fún gbogbo ọmọ Ìlọrin. ó tọ́sẹ̀ ni pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní Ìlọrin wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìrẹ́ ẹkùn tí Sunday Igboho fẹ́ gbé wá kí lẹ lè sọ lórí rẹ̀. àkọ́kọ́ ní pé mi ò lágbára láti gbẹnusọ fún Ìlọrin bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn àwọn ni wọ́n ní agbára àmọ́ gẹ́gẹ́ bí foundation ti ti wa tó ṣe pé àṣà àti àládà Ìlọrin náà là á fẹ́ máa protect lọ́dọ̀ títí wa àwa náà àfaramọ́ a sì gbára gbé jáde láìpẹ́ pé àfaramọ́. and then yes sir. okay ojú wo lẹ fi wò àti pé kí ló dé tẹ̀ fi faramọ́ lójú. ojú tí àwa fi wò àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìwé ọkàn lẹ̀ ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni. now ẹni tó dá ìrù ẹkùn lẹ̀ ẹni tí gbogbo ayé mọ̀ wípé divisionist ni nǹkan mélòó ni Sunday Igboho ti pín nẹ̀sàn-án ilé ayé la ti bá a káwọn èèyàn wà ní orílẹ̀-èdè kan kórílẹ̀-èdè ọ̀hún ọmọ ṣe tí wọ́n ń fẹ́ èèyàn ń kó nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí mi àtìrẹ́ni tó kó nínú ẹgbẹ́ òṣèlú kan tó tún lọ dá mi lẹ̀ it's as simple as that àti orílẹ̀-èdè tó jáde kó nínú orílẹ̀-èdè it's as simple as that ìyẹn ò tí ì sọ ẹni yẹn di divisionist agitate ìyà ń jẹ wá nínú orílẹ̀-èdè yìí ìfẹ̀míṣòfò ọ̀pọ̀ jù nínú orílẹ̀-èdè yìí ìpúrọ́mọ́ ní tako ní ọ̀pọ̀ nínú orílẹ̀-èdè yìí ìyanijẹ́ pọ̀ nínú orílẹ̀-èdè yìí ìgbénipa pọ̀ nínú orílẹ̀-èdè yìí ìfinisọ̀fà pọ̀ nínú orílẹ̀-èdè yìí ìyà ń jẹ mẹ̀kúnnù nínú orílẹ̀-èdè yìí ọ̀nà wo la fi lè bọ́ nínú ìyà tí ń jẹ wá yìí ọ̀nà wo la fi lè bọ́ nínú ìyànjẹ yìí ò ní wípé àwọn ẹ̀yà tó kù tá à ń bá gbé tá à ń bá ṣe tá à ń bá lò wọn ò bá wa lára mu ìwà wọn ọjọ́ ti wá èrò wọn ọjọ́ ti wá ìlépa wọn ọjọ́ ti wá àṣà wọn ọjọ́ ti wá ìṣe wọn ọjọ́ ti wá èròǹgbà wọn ọjọ́ ti wá ìmúra wọn ọjọ́ ti wá. ókè àwa discover wípé tìpátìkùkù wọn fi kó gbogbo wa papọ̀ wọ́n máa fi tìpátìkùkù kó wa papọ̀ a lè fẹ̀rọ̀ wẹ́ẹ́rẹ́wẹ́ ẹ̀rọ wọ́ọ́rọ́wọ́ ká fi túra wa ká
kí kálukú sì dúró lọ́tọ̀ọ̀tọ̀, kálukú jókòó lé bàbá ẹ̀ kí ìgbésí ayé wọn lè tẹ̀síwájú. eléyìí ò tí ì sọ Sunday Igboho di divisionist. so mò ń sọ fún Barrister yìí kó máa yé wọn pé ẹnikẹ́ni tí ó bá ti lè béèrè ẹ̀tọ́ ẹ̀, ẹrú ru onítọ̀hún ó sì títí dalẹ̀. tí nǹkan bá tọ́ sí ọ tó rẹ̀ mọ̀ pé nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ, you can as well ask pé kí nìdí tí ò fi rí bó ṣe yẹ kó rí o, pé bọ́yá ẹ jẹ́ ń jókòó lé bàbá mi, kò sí ní tó bá dé ńbẹ̀ o. ni tí tó sà ń sọ̀rọ̀ nípa bí wọ́n sì fọ́ Nàìjíríà, òun ló ń champion. bí wọ́n ṣe fọ́ Nàìjíríà, tí Nàìjíríà ò bá dùn, tí Nàìjíríà ò ṣeé gbé, kò burú bọ́n bá fọ́ tán bá fọ́ Nàìjíríà, kì í ṣe pé kí Nàìjíríà ò lè bàjẹ́. kò sẹ́ni tó sọ pé kógun ó wáyé ní Nàìjíríà. n tá ń béèrè fún ní Nàìjíríà ni pé ẹ jẹ́ kẹ́ mọ́ ọ lọ lẹ́mọ́ káfí ọ lọ láfẹ̀. ìgbà náà làlàáfíà tó lè wà fún wa. ìgbà náà làlàáfíà tó lè wà fún wa. tán bá fọ́ Nàìjíríà, báwọn ará òkè ọya dúró sókè ọya, àwọn tí east ó dúró sí east, àwa ti south west ó dúró sí south west. kálukú ọmọ àtúmọ̀ bára wa ṣòwò pọ̀, àtún lè máa fẹ́ máa ara wa gan, àtún lè jọ máa ṣoríire papọ̀. pé a pínra wa níyàwó túmọ̀ sí wípé àlejò ṣàṣe papọ̀ mọ́. gẹ́gẹ́ bí Barrister, èmi rò wípé yẹ kí bàbá yìí ó lóye jù bẹ́ẹ̀ lọ. and is someone that I respect so much. mo ń sọ̀rọ̀ nípa Barrister yìí, ó wà very very intelligent. but tí wọ́n bá wà intelligent tó bá wà religious, kò sí bí ó ṣe ní máa gún àwọn èèyàn kan, tàbí kò sí ní bí ó ṣe ní máa wà bias lọ́pọ̀lọpọ̀ ọgbà. so to the best of my understanding sir, Barrister ni mo ń sọ fún o, àtàwọn tó bá tún nírú èrò bẹ́ẹ̀, Sunday Igboho is not a divisionist. Sunday Igboho is an agitator, is a liberator. ó wá liberate àwọn èèyàn ẹni, ó wá òpin ojú wọn sí tí wọ́n fi gbọ́dọ̀ rò pé dídádúró ni yóò ran ìran àti ẹ̀yà wa lọ́wọ́. kò sí ní tó burú ńbẹ̀. ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ Yorùbá lẹ̀ ń sọ lẹ́nu, ṣùgbọ́n majority yín ríra yín gẹ́gẹ́ bí Fúlàní. àáfàá kan láàrin wọn, kí lorúkọ bàbá oníláwàní ńlá yìí, Habib Lágbàjì, ó jẹ́ oyé wa wípé Sudan ni ìran bàbá ńlá bàbá òun ti wá. mo ní fídíò ẹ̀ lọ́wọ́, mo lè sọ categorically lórí ìtàkùn ayélujára pé Sudan làwọn ti wá, ó ní ìran Sudan ni ìran bàbá àwọn ti wá. Imam Fàbí ńlọsọ́njọ́ ní pé Mali làwọn ti wá ń tiwọn, ní ìran bàbá àwọn ti wá. bàbá dẹ̀ sọ àwọn èèyàn kan mọ̀ bínú ni. ṣùgbọ́n gba táwọn tí wọ́n wá láti bẹ̀ ò fi pamọ́, ẹni tí ìlú ẹ̀ ò bá dá ní mọ́ fi pamọ́. ìran bàbá ńlá bàbá wọn ni wọ́n sọ, kì í sì rántí wọn. àwọn ti dọ́mọ Ọ̀fà, àwọn ti dọ́mọ Ìlọrin ní ìsìn. ṣùgbọ́n ìran wọn Mali wọn ti wá. majority wa náà sọ pé ìran wa Ilé Ifẹ̀ láti wá, kò rújú. Yorùbá nation ọgbà yìí ti mọ̀ yẹn, it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation. ìtọ́jú máa bá ń champion Yorùbá nation kò túmọ̀ sí pọ́ńtọ́ òun ní làákàyè mọ́. Nnamdi Kanu champion Republic of Biafra. àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Anthony Enahoro, Nnamdi Azikiwe, Tafawa Balewa, àwọn náà champion independence fún Nàìjíríà. bí wọn ò bá champion independence fún Nàìjíríà, ta ni ó mọ jàǹfààní independence nísìnyí? ṣé bá bí òyìnbó làbá sì wà, àbá sì máa tẹrú. bóyá bá ti tọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yín gan lẹ́rú sókè òkun. ta ló mọ ibi tẹ́ ẹ̀ bá sọlẹ̀ sí? ta ló mọ ibi tẹ́mi ìbá sọlẹ̀ sí? bóyá ní oko òrèké kan ni ìbá wà tí ìbá ti máa roko, who knows? so ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n sọ pé ó tó ọmọ Ilé Ifẹ̀ alùbàtà ìdarin. ẹ̀yin èbó ẹ̀ máa padà lọ bí ẹ ti wá. àwa náà ti lọ́gbọ́n àti nímọ̀ àti lóye tá a lè fi ṣèlú wa. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Sunday Igboho náà ṣe jẹ́. tá a bá sọ pé káwọn Haúsá máa padà lọ, kí Fúlàní ó padà sókè Ọya, káyọ̀ Yíbò ó padà sọ́dọ̀ wọn, káwò dúró ń bí, káwọn ẹ̀yà Yíbò náà kàn develop ìlú wọn. lo and behold, nínú ẹ̀yà tó máa tètè progress láyé, ẹ̀yà Ìgbò wà ń bẹ̀. nínú ẹ̀yà tí ó tètè progress lórílẹ̀‐èdè yìí tí Nàìjíríà bá pín lọ́la, ẹ̀yà Ìgbò jẹ́ kan ń bẹ̀. bẹ́ẹ̀ náà lẹ̀yà Káàárọ̀ Oòjíire náà jẹ́ kan ń bẹ̀. and lo and behold, ṣé kí n mọ́ parọ́ fún yín, ẹ̀yà Haúsá Fúlàní, tàbí kí n sọ pé àwọn Haúsá, àwọn náà jẹ́ ẹ̀yà tí yóò tètè develop. torí kálukú wa ló ní nǹkan àmúsọ̀rọ̀ àkàn mọ́ ni. ń bá àwọn Haúsá lọ́la lùbọ́sà, sáwọn ará lùbọ́sà mi gbìn, ará lùbọ́sà jẹ níbí. ń bá wọn ní gbin ata, gbin tòmátò, wọ́n kàn mọ́ export ẹ̀ sọ́dọ̀ wa ni. wọ́n mọ̀ export màálù, export gbogbo nǹkan tí wọ́n ń tà. ẹ já tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tá à ń sọ, ká mọ́ ṣàyàbá. so gbóò làwọn nínú àwọn ẹ̀sìn fẹ́ trust rẹ̀, and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn
wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá àwọn ń bọ̀ wá hijack Ìlọrin àwọn kògùn bọ̀ wá. àwọn ibi tí mo ti fẹ́ liberate bàbá ìlélẹ̀ yìí wọ́n ti mí ìṣẹ̀ papọ̀ mọ́ra wọn. Sunday Igboho kọ́ ló sọ pé ó ń bọ̀ wá hijack Ìlọrin. OPC Gani Adams ló ń bọ̀ wá gbà lọrin. Rárá o, Sunday Igboho kọ́. Sunday Igboho ever sọ pé àwọn fẹ́ gbà lọrin rí. Torí Sunday Igboho dúró bíi jagunjagun bóun fẹ́ lọ gbàlú kan fẹ́ nìkan rí. Yorùbá Nation ò dẹ̀ sọ wípé a fẹ́ gbà lọrin. Àwọn ọmọ Yorùbá tí ń bẹ nílọrin náà ń sọ fún wa wípé a gbàgbé àwọn ọmọ Yorùbá tí ń bẹ ń Kogi ni wọ́n sọ wípé àwọn táwọn jẹ́ okun o, a ti pa wọ́n ti o, a kà wọ́n kún o, a ti gbàgbé àwọn o, a kà wọ́n kún ara wa mọ́ o. ń ló jẹ́ ká máa pè wọ́n lára wa títí dọ̀la. Ìlọrin Àfọ̀njá ńlọrin ọmọ jẹ́. Wọ́n jọba ń bẹ o, wọn ò jọba ń bẹ o, igbádogóje o, Fúlàní náà nísìnyí jọba lọ o. Ìlọrin Àfọ̀njá ńlọrin Àfọ̀njá ọmọ jẹ́. Ìtàn tí ò lè parẹ́ ni. So kí wọ́n má mú papọ̀ mọ́ra wọn. OPC ló fẹ́ wá gbà lọ́rin jò ní o. Tán láwọn fẹ́ lé ọba kúrò kì í ṣe Sunday Igboho. àwọn fẹ́ wá jọba lọrin so kìdí ń pa wá lẹ́rìn tó nígbàgbọ́ àní confidence nínú the so called ìlú ẹkùn àti ẹni tó dálẹ̀. Inú wa dùn bẹ́ẹ̀ ṣe ní confidence nínú ìlú ẹkùn àti ẹni tó dálẹ̀. And let me tell you this. Ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ wípé Sunday Igboho kọ́ ní sọ wípé mo fẹ́ dá ìlú ẹkùn lẹ̀ sílùú kan. Ń tèmi mọ̀ sí díẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìlú yẹn ni wọ́n wá ń bá Sunday Igboho pé àwa náà fẹ́ nírú ẹkùn ń bí. Sunday Igboho kọ́ ló sọ pé òun fẹ́ dárú ẹkùn sí Ìlọrin. Àwọn ọmọ Ìlọrin fúnra wọn, ọmọ Kwara State fúnra wọn ni wọ́n rè bẹ̀bẹ̀ lọ́dọ̀ Sunday Igboho pé bàbá àwa náà fẹ́ nírú ẹkùn nílọrin. Ok, ẹ̀wọ́ yìí tẹ́ bá ní interest jọ níbi tó ti kan Igboho nìyẹn, àwa wà launch ẹ̀. Wọ́n show interest. Igboho dẹ̀ lọ síbẹ̀ láti lọ launch ẹ̀ fún wọn pé ó dá wa fìrú ẹkùn lélẹ̀ níbí o. Ìrú Sunday Igboho bá jàgídíjàgan lọ anywhere. Kò sọ fẹ́ nìkan kan bì kankan pé kán kó ìrú ẹkùn jọ. Majority àwọn èèyàn ló ń pè mí, majority àwọn èèyàn ló ń send message sí mi. Àwọn fẹ́ join ìrú ẹkùn, àwọn fẹ́ join ìrú ẹkùn, àwọn fẹ́ join ìrú ẹkùn, àwọn fẹ́ darapọ̀ mọ́ ìrú ẹkùn. Kí ni nǹkan táwọn lè ṣe? Èmi fẹ́ jẹ́ coordinator ń bí, èmi fẹ́ jẹ́ I am telling you. Bó ṣe rí nìyẹn. So, point of correction, sir. That is our position as members of Ilorin Heritage Preservation Foundation. Bẹ́ẹ̀ bá sọ pé ìwà fẹ́ ru ẹkùn nílọrin, ẹ̀yin nìkan kọ́ lẹ́nu Ìlọrin. Èyí tó kù ń bẹ lọ́wọ́ àwọn tó kù náà, lọ́wọ́ àwọn èèyàn tó kù náà. Ṣé bí Ìlọrin Heritage Kìnìkan Foundation ni ẹ pé tọ̀dọ̀ yín, ẹgbẹ́ kan lásán lẹ́yìn. You are just an association. Àwọn indigene tó kù náà wọ́n sì pọ̀. Ẹgbẹ́ mi náà sì lè jáde wípé àwọn ń tà wọn o, àwọn fẹ́ ìrú ẹkùn. A majority carry the vote. Ẹ̀yin ọmọ fapájánú kọ̀rọ̀ yàrá kan ni. Bẹ̀bá wa ṣagídí bẹ́ẹ̀ délẹ̀ nǹkan tẹ́lẹ̀ fẹ́ rú ẹkùn. Níjọ́kíjọ́ tán bá jìyàn gbé ńlọrin kí Sunday Igboho mọ́wọ́ ti gbọ́ndò kọ́ mọ́ wòran kí gbogbo ọmọ Yorùbá ó sì fi ńlẹ̀ kẹ́ mọ́ dá tán. Gbogbo òjínigbé tí sì lọ ìpínlẹ̀ Kwara ká mọ́ lẹ́rán ká mọ́ wòye kí Sunday Igboho ọmọ mutí nínú ilé ẹ̀. Ẹni ta ni ó yá ni lówó tí ó yá ni kò fi á jẹ gbèsè ni. Ìyí tó yá ni ò fásìrí ó tú ni. Bọ́ bá wá ǹtí ló fẹ́ ṣèrànlọ́wọ́. Bẹ́ẹ̀ bá sì ní ọmọ wá ǹtí ló dín wàhálà rẹ̀ kù. Yóò rèpo sọ́pọ̀lọpọ̀ mọ́tò, yóò kó mọ́tò tẹ̀léra wọn, yóò káwọn èèyàn tẹ̀léra wọn, òní ọ̀bọ wọn, òní ọ̀rà tí wọ́n jẹ, òní ó ṣe lé, òní ó ṣe tọ̀hún. Àwa sọ́wọ́ àrọ̀rùn kákúnlẹ̀ fínsà. Kákúnlẹ̀ fínsà gbé òkété ń bẹ́nu ṣàì, ẹja fin kọ́ jáde, fú, ká dáná sí, ẹ dáná sí, ọyẹ fẹ́, fú. Kákúnlẹ̀ dẹ́sà, kákúnlẹ̀ pòkété inú ẹ̀, kákúnlẹ̀ tà, ká tún wá kúnlẹ̀ gbowó ẹ̀. Kò possible bẹ́ẹ̀. Kò possible bẹ́ẹ̀, ó ń tọ́ òrìlé ayé wa. So, èèyàn ibẹ̀ yẹn sórí rẹ̀. Èèyàn ibẹ̀ yẹn nísinmi, èèyàn ò kí ń bẹ̀ yẹn ní àlàáfíà. Bẹ́ẹ̀ bá sọ pé àlàáfíà ara yín ti pọ̀ jù, kò sí wàhálà. Àwọn ọmọ wo ìran ni. Ń bí gbà tó ṣẹlẹ̀ níjọba àbílẹ̀ oríire everybody dìde. Everybody bẹ̀rẹ̀ sí ní pariwo here and there. Rárá o, kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o, ìjọba gbọ́dọ̀ gbé ìgbésẹ̀, gómìnà Ṣèyí Mákindé o, Bọ́lá Tinubu o, lọ́tún lósì, ariwo gbàlú kan. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀? Gómìnà gbé ìgbésẹ̀
ìjọba àpapọ̀ gbègbèsè at the end of the day ara àwọn ọmọ wa padà. Majority èèyàn ní bẹ́ẹ̀ nínú igbó nípínlẹ̀ Kwara tí wọn ò tí ì rí dòní. Ǹjẹ́ ẹ mọ iye èèyàn tó ti sanwó ransom ní Kwara state lónìí? Mbọ́ba kan ló tún san ransom tán tó padà pa ó tó padà kú sákóló. Ó ti kú wọn ò sọ. Àwọn èèyàn sì tún gbé ransom lọ wọ́n tún gbà á. So to the best of my understanding ẹ̀yin kọ́ lẹ́ sọ pé Sunday Igboho mọ̀ wá sí ìpínlẹ̀ Kwara. And again tẹ́ bá ń sọ̀rọ̀ nípa Kwara Ìlọrin nìkan ni kẹ́ ẹ sì máa sọ̀rọ̀ lé lórí. Agboolé yín nìkan ni kẹ́ ẹ sì máa sọ̀rọ̀ lé lórí ní Ìlọrin. Inú ẹgbẹ́ yín nìkan ni kẹ́ ẹ sì máa sọ̀rọ̀ lé lórí ní Ìlọrin kì í ṣe ní gbogbo Ìlọrin. Ká tó wá sọ pé máa gbẹnusọ fún ìpínlẹ̀ Kwara sẹ́yìn lẹ lọ́fà ni sẹ́yìn lẹ làwọn ilẹ̀ yín lẹ lòró ni ẹ̀yin làwọn ìpínlẹ̀ tó kù ní Ọ̀fà ni ní Kwara state ni. gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ fún Ìlọrin à ń sọ̀rọ̀ fún foundation àti títí wa táwa ń sojú pé position títí wa o a sì padà gbé jáde a sì. Kí ni relevance foundation yín ní Ìlọrin kí ni relevance foundation yín lórílẹ̀‐èdè Nàìjíríà. ìgbésẹ̀ tó bá yẹ ká sí gbogbo ẹkùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́ wọn nílọrin àfẹ́ wọn Kwara. irọ́ o má sì tuntun mẹ́lẹ́tò pẹ̀lú mi má sì tuntun mẹ́lẹ́tò pẹ̀lú ọ̀rẹ́ mi òbò rẹ lọ́ọ́ fara mú lọ́ọ́ fọwọ́ mú o má dòmí má dọ́rẹ́ mi ò tiẹ̀ lọ́ọ́ lẹ̀ ń plásítà o. àfẹ́ wọn nílọrin kò wọlé àwọn ẹgbẹ́ yìí ò fẹ́ wọn nílọrin àwọn ẹgbẹ́ mi lè fẹ́ wọn ńlọrin torí ẹgbẹ́ tí ń sọ̀rọ̀ mi rògbọ́n jí ọmọ yín gbé rògbọ́n jí àwo yín gbé wọn ò sì jẹ́yìn gangan gbé so àwọn tí wọ́n ń yọ lẹ́nu tí wọ́n ń jí gbé àwọn eléyìí lè sọ pé ẹ wo ẹbọ kéékèèké ní gbalá ìkúlà àwa fẹ́rù ẹkùn àwa fẹ́ Sunday Igboho àfẹ́ wọn ní Kwara yẹn kò lè wọ́ọ̀kì láéláé torí pé ìlú tí ń bẹ nípínlẹ̀ Kwara pọ̀ gan so majority wọn dẹ̀ ní Yorùbá ni wọ́n so ẹ̀yin tá ẹ̀ lè gbẹnusọ fún Ìlọrin ò lè gbẹnusọ fún ìpínlẹ̀ Kwara lọ́fà wọ́n lè gba èrò ẹkùn láwọn ìlú tó kù ní ìpínlẹ̀ Kwara wọ́n tiẹ̀ ti gba ní kìí ṣe pọ́n lè gbà wọ́n ti gbàrú ẹkùn. nígbà tó pé ó ti wá fáìtì tó pé lọ gan wọn ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀. ó ti wá already wọ́n ti inaugurate ẹ̀ already. yeah so kí wá ní ó ṣẹlẹ̀ ó ti wá ó ti jókòó ó ti dúró wọ́n ti tẹ́wọ́ gbà á ẹni tí ò dùn mọ́ lókù tí ọmọ sanrí mọ́lẹ̀ eléyìí ò nira. báyìí nǹkan. kò dí wa lọ́wọ́ láti ìgbésẹ̀ títí wa kò dí wa lọ́wọ́. medicine after death lélẹ́yìí àwọn tó ti rán yúnífọ́ọ̀mù àwọn tó ti múra bí ọmọ ogun ta ni ó dá wọn padà ta ni ó stop wọn ta ló ń tọ̀ ọ́n ta ni ó dá wọn padà dey play my fan. láti ìgbésẹ̀ tá a bá fẹ́ ṣe because èyí tí àwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún un ní láńsẹ̀nsì ní Kwara lọ́kàn wa wọ́n lè máa lọ sí ohun tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí gbogbo Ọ̀yọ́ wọ́n profile lọ́kàn wa wọ́n lè máa lọ sí ohun tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí South West but ní Kwara ti ti wá yìí agenda divisionist wọn yẹn ni náà ni objective wọn ojú tá a fi ń wò nù. n tó sì gbé mi wá náà nù agenda divisionist wọn náà ni agenda wọn but every one of us ló expect Bọ́lá Ahmed Tinubu for second time so divisionist wà dà ń bẹ̀ ǹjọ́ wulẹ̀ ti gbọ́rọ̀ àápín ni àáyà ni lẹ́nu Sunday Igboho ntí Sunday Igboho ń bá káàkiri nísìnyí ni pé báwo nílẹ̀ yìí ò ṣe ní ìdílé ogun bóò ní ìjínigbé ò ṣe ròkun gbàgbé bóò ní wàhálà àti ìdààmú tó dé bálẹ̀ wa yóò ṣe di àfihàn tẹ́gun aláré fi sọ wọ́n jí wọn gbé lónìí wọ́n gba ransom lọ́la ọjọ́ wo ló máa stop ntọ́ka Sunday Igboho nìsín nù ẹ má fọ̀tẹ̀ sí ẹ má fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́ o US Imam ẹ má fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́ gbogbo wa lọ̀rẹ́ gómìnà gbogbo wa lọ̀rẹ́ ń tó dára o ẹ má fọ̀tẹ̀ bá ẹ má fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́. sotiye ìmọ̀ ní gbogbo Ọ̀yọ́ wọ́n profile àwọn Fúlàní àwọn Haúsá gbogbo alárí gbogbo ìmọ̀. Can you imagine so àwọn eléyìí náà ń claim Haúsá ni àwọn àbá ń claim Fúlàní pé Fúlàní làwọn nìyẹn wọ́n profile Haúsá wọ́n profile Fúlàní
ṣé àwọn Fúlàní tí wọ́n ń prófáìlì ṣé wọ́n ṣe ń tọ́da ni wọ́n prófáìlì wọn. àwọn àtàwùsá ti jọ ń gbé láìmọye ọdún, kò síjà kò síta. Haúsá ọ̀dẹ̀ ní lọ́kàn láti lọ gbàlú ẹlòmíì. Fúlàní ló gbé jihad wọlé. Haúsá ń bá bísínẹ̀sì wọn lọ ní anywhere tán bá wà, kó jẹ́ góòrò lásán wọ́n ń tà, wọ́n ní ìgbọ̀kànlé inú ẹ̀. Haúsá ni yóò fọ́ àgbọn, ni yóò gbé àgbọn sórí tí ó máa kiri àgbọn káàkiri, wọ́n dẹ̀ ń jẹun nínú ẹ̀. Haúsá ni yóò gbé àgádágodo lérí tí ó máa kiri ẹ̀ káàkiri, wọ́n dẹ̀ ń jẹun lórí ẹ̀. Haúsá ní ń ta torchlight, ní ń ta oríṣiríṣi, ní ń ta bátìrì, wọ́n dẹ̀ ń jẹun pẹ̀lú ẹ̀, wọ́n dẹ̀ ní fọkànbalẹ̀ pẹ̀lú ẹ̀, wọ́n dẹ̀ yọ ẹnìkan kan lẹ́nu. Láyé àtijọ́ kán tó máa ń wọlé kán tó máa Haúsá mọ yọ pẹ́ o. ń ta mọ̀ wọ́n mọ́ láyé ìgbà náà ni pé wọ́n ìrìn láì kan sanwó dágà, wọ́n máa ń mú ọ̀bẹ wọn dání ni. ọ̀bẹ ọ̀nà àṣírí ẹ̀ ń bá tọ́ wọn ni o, ẹ̀ ń bá fẹ́ yàn wọ́n jẹ ni o. náà tó fọ̀bẹ yọ pé búgàṣí wọn ló sì sún sẹ́yìn. so Fúlàní ló dé láàrin AK-47 lọ́wọ́ wọn, àwọn ni wọ́n ń daran tán gbé AK-47 kọ́rùn daran kékeré, àwọn ni wọ́n ń pàgbẹ́ sáàlà, àwọn ni wọ́n ń jìyàn gbé tí wọ́n ń gbàrà ń sọ̀mù yìí. so tá a bá prófáìlì wọn àmọ́dísìn tàbí prófáìlì wọn sà. wọ́n hàn wá ìjọba sì dákẹ́, so tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara State kí wọ́n tètè lé wọn padà síbi tí wọ́n ti wá. crisis kankan ò lè ṣẹlẹ̀ ní Kwara State sà, kò dẹ̀ sẹ́ni tí ó lé ẹnì kankan padà. gbogbo alájọ nílùú, gbogbo alájọ nílẹ̀ yìí, ìpínlẹ̀ Kwara kìí ṣe tẹ̀yìn nìkan, Ìlọrin kìí ṣe tẹ̀yìn nìkan, Ọlọ́run mú agara dá yín. Yorùbá ní ẹni tá a mọ̀ yẹ́ ìta mọ̀ bàbá agara dá. Mr. Olùsànyà Dada, God bless you sir, ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ o. so like I said, bàbá yìí ò lè sọ̀rọ̀ nípa gbogbo Ìlọrin ká tó wá sọ pé wọ́n sọ̀rọ̀ nípa gbogbo Kwara. Because in Ilorin here, we are going to protect ourselves. You are going to protect yourself, but ẹ lè protect ara yín. Kwara State wọ́n ti jíyàn gbé jù. Lélẹ̀ tòní tọ́mọ́nú ọdún yìí o, Kwara State wọ́n ti jíyàn gbé jù ní gbogbo ìsàlẹ̀ ń bì yìí. Kwara State ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n jí gbé tán sì tún wà nínú igbó nìsín. Ẹ rí wọn protect, iná ṣe jí wọn gbé. Tẹ́ bá rí wọn protect wọn ní jí wọn gbé. Ṣé Madam Tóyìn Adéoyè, God bless you ma, ọkùnrin náà ń jẹ́ Tóyìn o, bọ̀yẹ́ jẹ́ ń pè wọ́n ní Madam Tóyìn Adéoyè, God bless you ma, mi ní wáyìntì. ẹ̀yin náà lè ra sticker fún mi, ẹ sì lè ra gift fún mi. Mo rí pé àwọn èèyàn ò tí ì ra gift fún mi lónìí. God bless you ma, God bless you ma, mi ní wáyìntì. Ẹ ra gift fún mi. Tẹ́ bá wò sàlẹ̀ ibi tẹ́ ti ń wò mí yẹn, ẹ máa rí symbol gift pack báyìí, bí ìgbà tẹ́ di nǹkan tẹ́ fẹ́ fi fún yàn lẹ́bùn tó ń roll báyìí. Ẹ lè click lórí ẹ̀, ẹ máa fi fún mi gift. Àwọn sticker yẹn pọ̀ ń bẹ̀. Then ẹ lè click lórí dollar sign yẹn náà, yóò gbé wọn bí tí sticker wà. Tàbá àwọn eléyìí tí wọ́n rà fún mi, ẹ lè click lórí ẹ̀, yóò gbé lọ síbi táwọn sticker yẹn náà wà. Kú iṣẹ́ ní mórí iṣẹ́ yá, God bless you. Mi ní wáyé tí ẹ̀yin náà ò ní tán wọ̀ ẹ̀yin tẹ́ rà fún mi. ó kọ ilé kan sí. orúkọ mi ni Umar Saad Imam, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí US Imam. ẹgbẹ́ ń sọ fún. táǹgbẹ́nu sọ fún Ìlọrin Heritage Preservation Foundation. Ìlọrin sọ fún Ìlọrin Heritage Preservation Foundation. God bless you baba. Ṣùgbọ́n táwa ń gbìyànjú àti sọ fún yín ni pé ààbò ara ẹni náà làbò òlú. Yorùbá sì ní a kì í rẹ́ni ranni lẹ́rù kápọ̀rùn wọ ni o. Olóyè Sunday Igboho kò pé ẹ mówó wá, kò pé ẹ móbì wá, kò pé ẹ dáwó jọ, kò pé báyìí ní ká ẹ ṣe ṣe, ṣùgbọ́n ó wá láti ṣèrànlọ́wọ́ fún gbogbo ìpínlẹ̀ Kwara, tàbí ká sọ pé ìpínlẹ̀ Kwara ń fẹ́ ìrànlọ́wọ́ fúnra lára wọn. Ṣé ẹ gbàgbé aráàlú lásán ò lè déédéé kó mọ kó kádà kan pé ń bo lọ́dà kó sọ pé òun fẹ́ lọ gbèjà ara òun ni ọlọ́pàá ò mú. Ṣùgbọ́n ẹgbẹ́ ààbò ara ẹni làbò òlú, ẹgbẹ́ ìdáàbòbò ni ọ̀pọ̀ lóríṣiríṣi. Ìkan nínú ẹ̀ ní ìrù ẹkùn, fìjìláńtì dá dúró, ọdẹ ìbílẹ̀ dá dúró,
àwọn fìjìláńtì yẹn póríṣiríṣi, àwọn ọdẹ ìbílẹ̀ náà póríṣiríṣi, kálukú wọn ń béèyàn lọ dálẹ̀. Ẹ má jẹ́ àfọ̀tẹ́ ṣe nǹkan, à ń bá wọn pàdé káàkiri lóde, wọ́n discharge duty wọn accordingly, wọ́n wà law abiding. À ń pàdé wọn lóde, wọ́n ń lo ìbọn tí ìjọba authorize fún wọn pé agbára wọn gbé. Same thing as ìrù ẹkùn. Ńgbà tí ìrù ẹkùn ti dé o, àti gbọ́ pé ọmọ ìrù ẹkùn fàjẹ̀mọ́ ń bì kan, àbá ń ṣèyàn léṣe ń bì kan, rárá o. Wọ́n ní ìlànà tá a tẹ̀lé, wọ́n ṣe tán láti tẹ̀lé ìlànà ìjọba. So why not? Tí ìrù ẹkùn ò lè stay, ó ti stay already, ó ti fẹsẹ̀ múlẹ̀ already, it has come to stay. And kudos to Sunday Igboho, pọ̀ máa kínni. Out of oríṣiríṣi ọ̀rọ̀, out of oríṣiríṣi ẹ̀gàn, out of oríṣiríṣi nǹkan, ó sáà ní focus pé n tá fẹ́ ṣe lélẹ́yìí, ó dẹ̀ ṣe, Ọlọ́run dẹ̀ fún ṣe. So bàbá Barrister, ẹ fọkàn balẹ̀, ìrù ẹkùn ti dé Kwara State, ìrù ẹkùn ti dé Ìlọrin. Dẹ̀rù pé wọ́n disturb yín tàbí wọ́n wá síwájú ilé yín, àbá wọn sọ pé àwọn fẹ́ ṣọ́ọ̀bù lọ́dọ̀ yín. So ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kí wọ́n ṣe tiwọn, ẹ̀yin náà ṣe tiyín. Ọ̀nà tí ẹgbẹ́ yín bá fi lè dáàbò bo ìlú, ẹ máa ṣe, ẹ fi ràn ìjọba lọ́wọ́. Ìrù ẹkùn náà wọ́n ṣe tán láti kún yín lọ́wọ́, bọ́n bá wá kún ẹ̀yin lọ́wọ́, wọ́n dẹ̀dì láti kún ìjọba lọ́wọ́. Ṣàánú Olódùmarè ní fẹ́ni kọ̀ọ̀kan wá sílẹ̀ o. Ilé onílé wa tọ̀nù nínà wá wọlé o. Ok, mo ti ráwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ti ń ra gift fún mi. Tàbí yes, ẹ̀yin náà lè ra gift fún mi. Ẹ lè ra gift, ẹ lè ra sticker. Méjèèjì ló wà ńlẹ̀, méjèèjì lè máa rí ìsàlẹ̀ ibi tẹ́ ti ń wò mí yẹn. Ẹ rí gift lọ́tọ̀, ẹ rí sticker lọ́tọ̀. Tó bá wò yín bẹ́ẹ̀, ẹ click lórí ẹ̀, kẹ́ fi ṣe kú iṣẹ́ tí mo rí iṣẹ́ ya. Gbogbo ẹ̀yin tí ẹ rà fún mi, náà ò ní sanwó yín, mi ní wà kankan ti inú yín. Ìbànújẹ́ ò ní kan yín, kò ní kan bí yín. Ẹ já fi ọ̀tẹ̀ sílẹ̀, ká gbé ìfẹ́ lárugẹ. Ká má kọrin kówókówó. Àràbò owó mojú tìrókò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Ìlọrin tán kọ́ ń sọ ni pé ẹlẹ́bọ ni Sunday Igboho. Ilé tutù lẹ́yìn. Ta lọ́nà lé onílékulẹ́ja tó ẹ̀yìn àfáà Ìlọrin nínú gbogbo àfáà tí ń bẹ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire? Kò sí. Ìlọrin láti rí ẹlẹ́hà tí ń ta lékulẹ́ja. Ṣẹlẹ́hà ọ̀gbẹ̀sìn ni, ibi inú ẹ̀sìn Islam lẹ ti ha, ìlódé tó wá jẹ́ pé lékulẹ́ja ló fi ń sọ̀rọ̀ ajé. Ẹ̀yin ẹ sọ fẹ́lẹ́ hà ń pé kó mọ́ta lékulẹ́ja mọ́, bóyá bí ò ní pa. Òwò míì tó bá mojú ẹ̀kẹ́ gbélé lọ́wọ́, kọ́mọ̀ta èjáyé tanra wa. Ọlọ́run àánú Olódùmarè ní fẹ́ni kọ̀ọ̀kan wá sílẹ̀ jàre. I love you all. Ẹ like ẹ follow page mi lórí Facebook, Awikonko Television, Awikonko Television àti Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi, Awikonko TV àti Onídèmọdé TV. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ, ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ Káàárọ̀ Oòjíire bí òní wọmi o. Orílẹ̀-èdè ilẹ̀ Káàárọ̀ Oòjíire òní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì. Àjùwàṣe o. Ó dàárọ̀, òrùn ayọ̀ lásán. A kó òjò wẹliwẹli lónìí. Ngọ̀n mọ̀ bọ́yọ́ káríjà o. Ṣùgbọ́n lọ́dọ̀ tiwa, bí ti ń rọ̀ ní ń dá, bí ti ń rọ̀ ní ń dá. Ìyẹn ni wọ́n ń pè ní weather for two. Ọmọ yọyọyọ lásìkò òjò. Òjò bá ti ká tọkọ tìyàwó mọ́lé. Wọ́n kúkú múṣẹ́ léṣe. Ìsìn tó bá dé ń bẹ̀. Gbogbo ọmọ Kóòtù Òjíire bí. Ẹ kú dédé àkókò yìí, àjíǹde àárọ̀ máa jẹ́ fún wa. Àkàndọ̀rọ̀ Awikonko ló kọ tèmi. Àjàó àròyìn rèé, Awikonko a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá alábàbà ọlọ́rọ̀ ṣe. Ẹ̀kẹ́ ni mo máa dúró fọ́ọ̀tì lé gbàngbàng. Mo rí fọ́nrán kan nínú ilé ìtọ́jáde láti Ìlọrin.